Akigbori ala pete ala tabani kameni ala la mamu ewa orisha iye tori anu moni anu lese fi pe kuro oju ọ̀nà enu What popo again? You go abi? Ah, okay. Anyhow. On your baba down! Down! Good day! Good Officer Daddy Lawrence! Ìwọ fẹ́ mú èmi. Nítorí àwọn òkú kékeré tá ṣe fún ẹ. Kò ní dá fún bàbá ńlá kó bàbá tó ṣògùn fún ẹ. Sorry, iṣẹ́ ọba ni mò ń ṣe. Iṣẹ́ ọba bí ti bá wò, èmi ní bàbá tó ju bàbá lọ nígbẹ̀jọ́. Kò ní dá fún ẹ láì. Ìwọ àti bàbá tó ń ṣògùn fún ẹ. Màá gbé ní wọn papọ̀. Ò ń síwìn. Kò ní dá fún ẹ. Wọ́mi, màá fẹ́ pàrọ̀kọ̀ fún àwọn ọ̀gá ẹ níbi iṣẹ́. Sorry, má bínú. Is that okay? Iṣẹ́ ọba ni má bínú. Iṣẹ́ ọba bí ti bá wò, kò ní dá fún iṣẹ́ ọba àti wọn papọ̀. Ebi lọ kára ọlọ́ṣà, alọ́kọ̀lóhùn kígbe. Odò yìí o. Odò. Ó ta yìí. Ó dàgbọ́ o. Guys, we move. Move, man. Move everybody. Move.